kò sì dín ní èèyàn ọgọ́rùn-ún over 100 èèyàn òun ni wọ́n pa tí wọ́n sì kidnap àwọn tó kù, wọ́n abduct àwọn tó abduct àwọn yẹn tí wọ́n kidnap àwọn yẹn tẹ́ bá débi tí àwọn àkọ́kọ́ kírun wọ́n á kírun nugbó wọ́n ṣàlùwàlá wọ́n kírun wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n pè Allah àwẹ̀ fẹ́ dé wọ́n gbààwẹ̀ wọ́n yọ sàká ẹ̀sìn níwọ̀n ṣe mùsùlùmí. Kí ni tó fà á tó fi jẹ́ pé ọkùnrin mùsùlùmí nìkan ló lè fẹ́ obìnrin ẹlẹ́sìn mi tí obìnrin ẹlẹ́sìn mi kò lè tí obìnrin mùsùlùmí ò lè fẹ́ ọkùnrin ẹlẹ́sìn mi. Àwọn pípù yóò ní nǹkan kan míì láti ṣe fún pé wọ́n kàn ṣàfẹ́ wá pa irun kọ́dẹ̀ gbalẹ̀ yín. Irú bí tán lọ ní Kwara State yẹn nìsín kẹ́tó wí kẹ́tó fọ̀ táwọn ọgbà tán bá ti pa àwọn èèyàn tó bá ń kọ́ tó fọ̀ wọ́n á gbalẹ̀ bẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n á dominate rẹ̀. Àwọn tí wọ́n abduct àwọn èèyàn Allahu Akbar wọ́n mọ̀ pariwo àwọn tí wọ́n abduct wọ́n gbọ́bẹ̀ sáwọn èèyàn lọ́rùn Bismillahir Rahmanir Rahim ni wọ́n ṣe tá fi ń pa àwọn èèyàn. Ẹ̀sìn ni a máa sọ̀rọ̀ ń pa wọn ẹni a máa sọ̀rọ̀ ń pa danger ẹ̀sìn ẹni ká fẹ́ sílẹ̀ kí kálukú mọ̀ sẹ̀sìn ẹ̀. Ara dídákẹ́ mọ́ sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kálukú ṣe tó bá wù yẹn òun ló ń bring violence yìí. Ara dídákẹ́ mọ́ sọ̀rọ̀ òun náà fi wọlé sáwọn èèyàn wa lára. Ara pé ẹ dákẹ́ mọ́ sọ̀rọ̀ fi kálukú lẹ̀ kó mọ̀ sẹ̀sìn tiẹ̀ òun ló ń bring atrocities tí wọ́n bring yìí. Àwọn tí wọ́n pa ní Kwara ní ìsìn ṣé inú ìdùnnú làwọn ẹbí wọn wà àbí inú ìbànújẹ́? Ṣebí tí wọ́n gbé sí wọn lọ́pọlọ pé you are fighting for jihad òun ni tí wọ́n ṣe yẹn. Àwọn believe pé àwọn ń jà fún Allah wọ́n ń jà ẹ̀sìn wọ́n ń jà fún Allah ni. Oníṣẹ̀ṣe ò lè ṣẹ̀ṣẹ̀ easily nínú family. Christianity ò lè rìn freely nínú family bí tí mùsùlùmí bá wà wọ́n dojú ìjà kọ́ ni. Àwọn sì busy wọ́n ń ṣe wáàsí ní gbogbo ọjọ́ Jímọ̀ wọ́n ń ṣe wáàsí ní òde ìkómọ wọ́n ń ṣe wáàsí káàkiri tí wọ́n sì ń bú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sì ń sọ̀rọ̀ ẹ̀sìn mi ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ní ká dákẹ́ ẹ̀ sì sọ fún wọn kí wọ́n dákẹ́. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ńṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ òjìrè pátá nílé lóko lẹ́yìn ìdúró tí ẹ tún ti láǹfààní láti máa gbọ́ mi. Mo ń wo fídíò kan lánàá àwọn oríṣiríṣi newspaper náà ló gbé ọ̀rọ̀ yẹn tí àwọn bandits tí wọ́n tún lọ ṣọṣẹ́ ní Kwara State. Wọ́n lọ sí ìlú kan ní Kwara State lánàá wọ́n tún lọ ṣọṣẹ́ kò sì dín ní èèyàn ọgọ́rùn-ún over 100 èèyàn òun ni wọ́n pa tí wọ́n sì kidnap àwọn tó kù wọ́n abduct wọn. Ṣó dìgbà tí àwọn bandits yìí àwọn tí wọ́n fi ẹ̀sìn Islam disguise yìí tó jẹ́ pé àwọn mùsùlùmí wọ̀nyí àwọn Fúlàní wọ̀nyí ṣó dìgbà tí wọ́n bá pa gbogbo Kwara State run tán kí àwọn èèyàn tó gbégbèsè kí ìjọba Kwara tó gbégbèsè torí àmọ́ bóyá ìjọba wà ní Kwara bí ò tẹ̀ sí ìjọba ní Kwara kò tiẹ̀ yé wa mọ́ kò sí any official report látọ̀dọ̀ wọn pé òkè o Kwara State government kìnìkan kò tiẹ̀ kó sú wa. Imagine àwọn ẹ̀mí tí wọ́n tún lọ síṣẹ̀lẹ̀ yìí torí tó bá yà wọ́n là ń sọ̀rọ̀ wọ́n ṣe kìnìkan àwọn tí wọ́n abduct àwọn èèyàn Allahu Akbar wọ́n mọ̀ pariwo àwọn tí wọ́n abduct wọ́n gbọ́bẹ̀ sáwọn èèyàn lọ́rùn Bismillahir Rahmanir Rahim ni wọ́n ṣe tá fi ń pa àwọn èèyàn wọ́n adopt àwọn èèyàn àwọn tí wọ́n abduct àwọn èèyàn tí wọ́n kidnap àwọn èèyàn tẹ́ bá débi tí àwọn àkọ́kọ́ kírun wọ́n á kírun nugbó wọ́n ṣàlùwàlá wọ́n kírun wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n pè Allah àwẹ̀ fẹ́ dé wọ́n gbààwẹ̀ wọ́n yọ sàká ẹ̀sìn níwọ̀n ṣe mùsùlùmí ẹniwọ̀n ṣe mùsùlùmí ẹ dákun ṣé ẹlẹ́bọ ní máa ń gbààwẹ̀ ṣé ẹlẹ́bọ ní máa ń yọ sàká ṣé ẹlẹ́bọ ní pariwo Allahu Akbar àbí Christian ní pariwo Allahu Akbar àbí Christian ní gbààwẹ̀
ṣé Christian òní pé bísímìláì gbogbo nǹkan tí àwọn pípì tán kó wá bá wa nílẹ̀ káàrọ̀-o-jíire ni òun làwọn fi ń fáìtì tá a fi ń pariwo pé ká ṣọ́ra ṣe ká mọrú àwọn àlejò tá a mọ̀ gbà ká mọrú àwọn tá a mọ̀ bá deal. These people are dangerous, these people are evil. Àwọn pípù yóò ní nǹkan kan míì láti ṣe fún pé wọ́n kàn sáfẹ́ wá pa irun kán dẹ̀ gbalẹ̀ yín. Irú bí tán lọ ní Kwara State yẹn nìsín kẹ́tó wí kẹ́tó fọ̀ táwọn ọgbà tán bá ti pa àwọn èèyàn tó bá kó tó fọ̀ wọ́n gbalẹ̀ bẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n dominate ibẹ̀ ibẹ̀ wà tún dilẹ̀ Fúlàní. Gẹ́gẹ́ bó ṣe láwọn ìlú kọ̀ọ̀kan káàkiri ní Kwara State Ìlọrin bó ṣe gbà lọ́rin nìyẹn ogun ìjà ni pípààyàn ni láti dominate Ọ̀yọ́ nìyẹn ní táwọn fáìtì fún nìyí pé ẹ̀yin ọba wa ẹ ṣe ayín lọ́kan ní tí wọ́n ń dánwò yẹn tó bá ṣe bíi tí àwọn ọba wa ti ṣera wọn lọ́kan tí àwọn ọba wa wà ní unity ní dánwò ní Kwara State yẹn wọ́n lè má rí dánwò kìí ṣe pé wọn ò lè rí dánwò torí pé àwọn ọba wa fight wọ́n ń gbà tí kálukú ti ń yà lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí ni tiwa eléyìí ni èsè tiwa eléyìí ni tiwọn eléyìí ni èsè tiwọn kálukú wà fọwọ́ lẹ́rán wọ́n á wòran. Imagine ìbànújẹ́ tí wọ́n fi ẹbí àwọn irú àwọn èèyàn tí wọ́n lọ pa yìí ẹ wo olùbànújẹ́ tí wọ́n fi inú àwọn ẹbí yẹn sí ẹ wo ohun tí àwọn ẹbí yẹn á go through ẹ̀sìn ni a máa sọ̀rọ̀ nípa wọn ẹni a máa sọ̀rọ̀ nípa danger ẹ̀sìn ẹni ká fẹ́ sílẹ̀ kí kálukú mọ̀ sẹ̀sìn ẹ̀. Fídíò mi tí mo ṣe lánàá mo ráwọn comment kan àwọn kan pè mí tó tiẹ̀ pè mí directly pé kémi ọmọ sọ̀rọ̀ nípa ẹ̀sìn mọ́ kí n fẹ̀ sílẹ̀ kí n ṣe kinní kan kálukú sẹ̀sìn tó bá wù kò sẹ́ni tó force anybody láti ṣe ẹ̀sìn kankan kinní kan. Tẹ́ ẹ bá mọ ìdí táwa fi ń sọ̀rọ̀ àwa tá à ń sọ̀rọ̀ yìí táwa fi ń sọ̀rọ̀ nípa dangers of this religion, the dangers behind it ẹ ní sọ pé ká mọ́ sọ̀rọ̀ nípa ìmọ̀. Àìsọ̀rọ̀ àwọn bàbá wa lọ́jọ́ kìíní àná la fi wà nínú mess tá a wà yìí la fi wà nínú problem tá a wà yìí tá a bára wà yìí. Àwọn bàbá wa dákẹ́ wọ́n fìfẹ́ kó wa everybody jọ ìfẹ́ ní kìnìkan ló kọ́wọ́ wàhálà bá wa débi tá a dé dúró yìí. The effect of pé ẹ mọ́ sọ̀rọ̀ ẹ fi kálukú mọ̀ sẹ́ni tó wù òun ló múrú àwa yìí táwa fi tí ọpọlọ wa tó fi jẹ́ pé inú ẹ̀sìn Islam òun ni ọpọlọ wa ni wọ́n dìpọ̀ ẹ̀ sí. Òun ló fà tó fi jẹ́ pé téèyàn kan bá ń sọ̀rọ̀ against ẹ̀ ní ìsìn lójú gbogbo àwọn èèyàn bígbà tí ẹ pé aláìdáàlè èèyàn ni. Ara dídákẹ́ mọ́ sọ̀rọ̀ yẹn ẹ jẹ́ kálukú ṣe tó bá wù yẹn òun ló bring violence yìí. Ara dídákẹ́ mọ́ sọ̀rọ̀ òun náà fi wọlé sáwọn èèyàn wa lára. Ara pé ẹ dákẹ́ mọ́ sọ̀rọ̀ fi kálukú lẹ̀ kó mọ̀ sẹ̀sìn tiẹ̀ òun ló bring atrocities tí wọ́n bring yìí. Bí ò bá rí bẹ́ẹ̀ ni kó tó di pé Islam délẹ̀ Yorùbá ẹ̀mélòó ni ẹbí àtàrà ni wọ́n ń kọjú ìjà síra wọn lórí pé ẹ̀sìn kan ṣẹ̀sìn kan. Ǹjẹ́ ẹ gbọ́ rí nílẹ̀ Yorùbá pé wọ́n wá ń jà lórí ẹ̀sìn kan wọ́n wá kọjú ìjà síra wọn. Nígbà tó jẹ́ wípé spirituality tá a fi ń gbé ayé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun ló ń bẹ lára wa. So kò jẹ́ kò sí dààmú kálukú ń ṣe tiẹ̀ ṣe tèmi ń ṣe tiẹ̀ ní now. Nísìn wọn kọ́ báyìí oníṣẹ̀ṣe ò lè ṣẹ̀ṣẹ̀ easily nínú family. Christianity ò lè rìn freely nínú family bí tí Mùsùlùmí bá wà wọ́n dojú ìjà kọ́ ni. Bí ò bá rí bẹ́ẹ̀ wáì téèyàn kan máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn pé ókè o ntí Islam bó ṣe rí ni o nǹkan báyìí ni Quran sọ báyìí nǹkan báyìí ni kìnìkan sọ báyìí ṣùgbọ́n tó bá jẹ́ negative ni tí ò wà positive tí ò tẹ́ wọn lọ́rùn wọ́n gbé jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní criticize ẹni yẹn pé ó ń ba Islam jẹ́
àwọn sì bísí wọ́n ń ṣe wáàsí ní gbogbo ọjọ́ Jímọ̀, wọ́n ń ṣe wáàsí ní òde ìkómọ, wọ́n ń ṣe wáàsí káàkiri tí wọ́n sì ń bú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n sì ń sọ̀rọ̀ ẹ̀sìn mi. ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ní ká dákẹ́, ẹ̀ sì sọ fún wọn kí wọ́n dákẹ́, ẹ̀ sì sọ fún wọn pé káyé ṣe bẹ́ẹ̀ mọ́. Nínú nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ mú èmi tí mo fi ní mi ṣe Islam mọ́, tó kọ́ mú mi tí mo fi Islam múlẹ̀, ó ní àbòsí. Kò sẹ́ni tó ṣe àbòsí tó mùsùlùmí tó Islam generally. Ìfún ní example méjì tó fi jẹ́ pé àbòsí ó rinlẹ̀ nínú ìhùwàsí àwọn Muslims ni. Lára bí Islam bó ṣe ń dominate everywhere, tí wọ́n fẹ́ dominate gbogbo bí àwọn strategy wọn, tactics wọn lábòsí tán ṣe. Nínú Al-Qur'an, Qur'an fún ààrẹ sọ pé mùsùlùmí lè fẹ́ mùsùlùmí lọ́kùnrin, ó lè fẹ́ Christian lóbìnrin, kódà ó lè fẹ́ ẹlẹ́bọ nínú ṣẹ̀ríà tó jóbìnrin, torí wọ́n believe pé tọkùnrin bá ti fẹ́ obìnrin, obìnrin ń kọ́bọ̀ wálé ọkùnrin ni, nítòbìnrin bá ti ṣe tọkọ ni ó ṣe. Nẹ́fí máa ń sọ lẹ́yìn wá pé obìnrin ò lẹ́sìn, wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé obìnrin ò lẹ́sìn, torí wọ́n believe pé àṣẹ tọkọ bá pa olóbìnrin ó tẹ̀lé. Islam wá jẹ́ sọ pé bó ṣe wà ní Quran yẹn pé Quran wá sọ pé mùsùlùmí lọ́kùnrin ó lè fẹ́ wọn lóbìnrin níwọ̀nba ìgbà tí níwọ̀nba ìgbà tí obìnrin yẹn bá ti gbà láti ṣe Islam pẹ̀lú ọkùnrin yẹn. Àmọ́ obìnrin mùsùlùmí èèwọ̀ ni fún láti lọ fẹ́ ẹlẹ́sìn mi, ìdá Christian ni, ìdá oníṣẹ̀ṣe ni, èèwọ̀ ni fún láti lọ fẹ́ ẹlẹ́sìn mi, torí pé wọ́n bìlì pé tó bá ti lọ fẹ́ ẹlẹ́sìn mi, àwọn náà ó sọ di wọ́n mú kúrò nínú Islam, wọ́n ò sì fẹ́ kọ́ ọmọ tí wọ́n kúrò nínú Islam. Àmọ́ wọ́n fẹ́ kí àwọn obìnrin mi ò kúrò lọ́jọ́ ọ̀nà tí wọ́n kàn wọ nínú Islam. Ẹ wo àbòsí yẹn. Kí ni tó fà á tó fi jẹ́ pé ọkùnrin mùsùlùmí nìkan ló lè fẹ́ obìnrin ẹlẹ́sìn mi, tí obìnrin ẹlẹ́sìn mi kò lè, tí obìnrin mùsùlùmí ò lè fẹ́ ọkùnrin ẹlẹ́sìn mi? Àkọ́kọ́ àbòsí nìyẹn. Nínú àbòsí tí Islam tún ṣe, ó ní pé wọ́n sọ pé lakum dinukum waliya din nínú Kùránì, pé ẹ̀sìn tiyín kó má jẹ́ tiyín, ẹ̀sìn tàwa kó má jẹ́ tiwa. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn wọ́n sọ lórí ahọ́n, wọn ò sì fi hùwà. Tẹ́ bá bọ́ sórí mímbàrí lọ́jọ́ Friday, tẹ́ bá ṣe wàásù, tẹ́ bá ṣe lecture, ọ̀rọ̀ oníṣẹ̀ṣe ni wọ́n mọ̀ sọ, ọ̀rọ̀ kìrìsìtẹ́nì ni wọ́n mọ̀ sọ, débi pé wọ́n tààgì ẹni tí ò bá ti ṣe Ìsìláàmù ní kèfèrí. Kí ni ìtumọ̀ kèfèrí? Ẹni tí ò mọ̀ Ọlọ́run, ẹni tí ò mọ̀ Ọlọ́run, tí ò gbà pé Ọlọ́run ń bẹ. Ta ló wá sọ wípé Yorùbá ò gbà pé Ọlọ́run ń bẹ? Tẹ́ wọ́n blackmail ẹ̀ ń blaspheme wọn. Ìwọ tó ò fẹ́ kí wọ́n tẹnu àbùkù báyẹn, ìwọ náà má bu ẹni ẹlẹ́ni náà. Ṣùgbọ́n bí wọn ò bá ṣe bẹ́ẹ̀, kò sí bí Islam ṣe fẹ́ dúró, torí pé nǹkan tí wọ́n lè ṣe nìyẹn láti lè fi get mind àwọn èèyàn. Àfi kọ́kọ́ demonize nǹkan tẹ́yìn gbé dání kí ọ̀nà lè wà fún tiwọn láti wọlé. Ara dídákẹ́ pé ẹ dákẹ́, ẹ mọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn, ẹ jẹ́ kálukú mọ̀ ṣẹ̀ṣẹ̀, kálukú mọ̀ ṣe nǹkan tó bá wù ú. Òun náà ni tí wọ́n gbé sáwọn èèyàn lọ́pọlọ, àwọn ọmọ ọlọ́pọlọ tó ń bring irú àwọn bandit tá à ń sọ yìí. Tó bá ṣe pé wọ́n fi intellectual Yorùbá kọ́ àwọn ọmọ láti lẹ̀, tí wọ́n fi culture àwọn èèyàn lẹ̀, àdánwò tó dé báyìí ò ní dé bá wọn. So kò sí bá a ṣe fẹ́ dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ tá a bá fẹ́ society tó wà òkè. Àmọ́ gbogbo àwọn èèyàn òun ni wọ́n bẹ̀rù àti sọ̀rọ̀. Bá ṣe lè wọ́n pẹ̀ bá ṣe lè kìíní kan. Ṣé gbogbo wà dákẹ́? Àmọ́ wòran gbogbo sì mọ̀ bàjẹ́ lọ. Àwọn tí wọ́n pa ní Kwara ní ìsìn, ṣé inú ìdùnnú làwọn ẹbí wọn wà àbí inú ìbànújẹ́?
ṣebí tí wọ́n gbé sí wọn lọ́pọ̀lọ́ pé you are fighting for jihad wọ́n ní tí wọ́n ṣe yẹn àwọn believe pé àwọn ń jà fún Allah wọ́n ń jà ẹ̀sìn wọ́n ń jà fún Allah ni jíjà fún Allah tí wọ́n ń jà fún wọ́n believe pé táwọn bá ti kú tán àwọn lọ gba 72 virgins àbí 75 virgins lọ́nà 72 virgins làwọn lọ gbà lálìkí àmọ́ tí wọ́n bá ti pa àwọn èèyàn báwọn tí wọ́n ṣe tàlá. mentality tí wọ́n gbìn sí àwọn èèyàn lọ́pọlọ nìyẹn àwọn tí wọ́n lọ ṣe bandit lónìí àti kékeré náà ti ń gbìn sí wọn lọ́pọlọ. wọ́n wá dàgbà tán nísìnyí ó wá difficult àti ṣe kíni àti báyìí padà làwọn bàbá wa fi ní àti kékeré báyìí láti pẹ̀ka ìrókò tó bá dàgbà tán ipá ò ní ká ìrókò àwọn Boko Haram ìrókò àwọn bandit ó ti dàgbà tán ipá ò wá ká mọ́ wọn ò pẹ̀ka ìrókò wọn láti kékeré ó ti wá dàgbà tán ipá ò wá ká mọ́ àfi ká mọ̀ tá à ń ṣe ìtọ́lódùmarè fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni we are here to liberate our people ìta àwa ṣe láti liberate àwọn èèyàn láti ṣí àwọn èèyàn lọ́pọlọ àìgbéyàn ṣépè ẹ lè gbọ́ nínú ọ̀rọ̀ mi kí n wá dákọ̀ lágbára kankan máa gbé ṣépè kí n máa sọ pé kìnnìkan báyìí ní ó ṣe rí fún báyìí ní ó ṣe ṣe gbá báyìí ní ó ṣe ṣe kòkò bàbá sásùn we only open the mind of people to reality àmọ́ ẹ fẹ́ ká sọ òdodo ṣé ẹ̀sẹ̀ wá ní kí èèyàn sọ òdodo ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sí mọ̀ pé òdodo ní tá à ń sọ àmọ́ torí pé àbòsí tí wọ́n kò ní jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ ẹja mọ̀ tá à ń ṣe tá a bá kọ̀ tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ tá a fọhùn àfàìmọ̀ káwọn tó ń bọ̀ lẹ́yìn ká mọ̀ mọ̀ gbé wa ṣépè ẹgbẹ́ mo ń tẹnu mọ́rọ̀ yẹn àwọn tó ń bọ̀ lẹ́yìn ò mọ̀ gbé wa ṣépè àbí mi ò sí náà àwọn tí wọ́n gbé ṣépè torí pé fídíò táwa ń ṣe yóò rí mẹ́ẹ̀dọ́là tá bá dé wọ́n mọ̀ bá pé àwọn bàbá wa báyìí wọ́n sọ báyìí dádì mi sọ báyìí wọ́n sọ báyìí àwọn náà jáde gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ táwọn náà ń béèrè lọ́wọ́ bàbá tiwa pé ibo lẹ́yìn wà nígbà tí àwọn atrocities yìí ń ṣẹlẹ̀ ibo lẹ́wà tẹ́yìn ò lè sọ̀rọ̀ nílùú tó lófin tó ní ọba tó níjòyè ní Kwara State wọ́n dẹ̀ lọ́bẹ̀ wọ́n dẹ̀ ṣọṣẹ́ àwọn bá ní ìdíjẹ́ ṣọṣẹ́ for good 10 hours wọ́n ṣiṣẹ́ for good 10 hours láì rí àwọn security ò sì lè dọ́dọ̀ wọn after 10 hours wọ́n ní federal government wọ́n á deploy military lọ́bẹ̀ after 10 hours wọ́n á ṣe deploy military lọ́bẹ̀ ẹ̀wọ̀n á ní adákẹ́ kò sí wàhálà àti gbọ́yìn ṣebí ká dákẹ́ ni kò sí wàhálà